Ẹ káàbọ̀ padà. Ní ọ̀sẹ̀ tí ó kọjá nínú àlàyé ọlọ́sẹ̀ọ̀sẹ̀ ìwé tí ó gbajúmọ̀ yẹn Engineering Mathematics ti ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth, a pẹ̀kẹ́lu u-substitution method, a ṣàǹfààní pẹ̀lú òfin gbòógì méjì kan eléyìí tí ó rọ̀ mọ́ ìgbà tí integrand wa tó bá wà lágbọ́nni quotient tàbí ó bá wà ní agbọ́nni product. Nínú fẹ́ràn eléyìí tí mo yọ nínú ẹ̀kọ́ náà, màá máa ṣàlàyé àwọn òfin méjèèjì, ẹ mú gègé yín kẹ́ máa bá mi ká lọ. Nínú u-substitution báyìí ó wá ṣe pàtàkì ká mófin méjì kan yọ. Kí ló òfin méjì yẹn? Òun náà ni pé kí ni o, tí n bá ní integral f prime of x divided by f of x dx tó ti bá tí mo dẹ̀ ṣe ní kí ni o, integral f of x f prime of x dx. Tẹ́ ẹ bá gbàgbé, a ti mọ̀ pé ìṣirò èdè kan ni o. Ó di pé kò túmọ̀ sí pé lẹ́tà lásán la kàn kọ síbí báyìí, ṣe é pé ń ta kọ òun ní ìtumọ̀ táwọn lè túmọ̀ rẹ̀ ní Yorùbá. Ìtumọ̀ eléyìí náà ni pé kí ni o, tó bá jẹ́ pé wọ́n fún yín ní integrand yín tó wá lágbọ́nrin fraction, mo ti mọ̀ pé n ti ń bẹ níwájú integral sign yẹn là ń pè ní integrand. Tó bá jẹ́ pé wọ́n fún yín ní agbọ́nrin fraction, ṣe é pé f prime yẹn a ti sọ pé derivative ni. Ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o, tẹ́ wá wo denominator rẹ̀ tó yẹ pé differentiate denominator yẹn tó wá ń fún yín lánsà ní numerator, ẹ mọ́ dára yín láàmú. Tí integral yóò mọ jẹ́ kí ni o, ln denominator plus c. Ṣé n tún ṣàlàyé? Àlàyé tí mo ń sọ lélẹ́yìí o, gẹ́gẹ́ bí àpèjúwe ká pé bá nírò nǹkan báyìí, sk plus 5x 3x squared plus 5 dx. Ẹ wo integral yìí o, ẹni pé dára ṣàkíyèsí integrand yẹn fraction ló wà o. Mo dẹ̀ sọ fún wa pé tá bá ti ní integral lágbọ́nrin fraction pẹ̀lú òfin yìí, ibi tọ́kàn yóò kọ́kọ́ lọ ni pé bí òfin ẹ wá wò sàlẹ̀ rẹ̀ tá ń pè ní denominator. Kí ló wà ní denominator yìí sìn? sk plus 5x. Ẹ wá differentiate, ẹ wò pé ṣé tí n bá differentiate rẹ̀, ìyìn tó jẹ́ èsì derivative yẹn sọ wà lókè. Kí ni èsì derivative yìí? Tá bá differentiate sk plus 5x, kí ni ó mọ̀ fún wa? 3x square plus 5. Ẹ rí i pé ń fún wa ní derivative rẹ̀ ní numerator. Tá bá ní integral ní fraction, tí mo á differentiate ìsàlẹ̀ tí ń ṣe denominator, tó jẹ́ pé answer tí derivative yìí ó mọ fún mi òkè mo ti ń rí. Ẹ mọ́ dára yín láàmú. Ìtí èsì integral yóò mọ jẹ́ òun náà ní kí ni o, ln denominator plus c. So tí mi bá wọn ajá sí pé pẹ̀lú àlàyé tí mo ṣe yẹn, òun náà ni pé tí n bá ní integral cos x divided by sin x ds, bẹ́ẹ̀ ni integral yìí wọ́n fún wa lágbọ́nrin fraction ni o. Níbo wọn lọ́kàn yóò kọ́kọ́ máa lọ, ẹ wo ti ìsàlẹ̀, kí ló wà ń sàlẹ̀ wa? Sin x ni o. A wo pé ṣé tí n bá differentiate sin x yìí sí ó mọ fún kí ni derivative sin x? Cos x. Ẹ rí i pé tó yẹ kó jẹ́ sí rẹ̀ ó wà lókè àbí ó sí lókè? Ibẹ̀ numerator tó sì jẹ́ òkè yẹn. Ajá sí pé ìbùkátà láti dára mi láàmú, kí lè sí integration yóò mọ jẹ́ ln sin x plus c. Ibi function u-substitution náà wọ́n ti yọ ọ́. Ọ̀yà ẹ̀jẹ̀ ayé o bí wọ́n ṣe ṣe. Ẹ rí i pé talákọ̀ọ́kọ́ tí mo ṣe, mo ṣàlàyé pé tí n bá ní 3x squared plus 5 divided by sk plus 5x dx. U-substitution náà ni wọ́n lò. Ọ̀yà tẹ́ bá fẹ́ lo u-substitution method nínú tún fi mọ̀ ronú náà ni pé kí ni o. Ṣé àwọn lẹ́yìn pé tẹ́ bá differentiate yóò mọ̀ fún yín ní ìkejì. Ṣé pé tí n bá fi u mi, tí n bá fi ṣe kí ni o, tí n bá fi ṣe sk plus 5x, mo lè differentiate yẹ. Du dx mi yóò mọ̀ fún mi ní kí ni o, 3x square plus 5. So tí mi bá wọn. Dx mi tí n bá fi ṣe subject of the formula yóò mọ̀ jẹ́ du divided by 3x square plus 5. Ọ̀yà ẹ jẹ́ ń gbé àwọn èyí tó ní x jáde. Ọ̀yà ẹ rí i pé lè yọ dà báyìí ń sìn integral 3x square plus 5. Kí ni mo ti fi tìsàlẹ̀ yìí ṣe ní ìsìn? Àti fi ṣe u times adẹ̀ ní kí dx wa kọ́ mọ jẹ́ kí ni ní ìsìn u divided by 3x square plus 5. Ẹ rí i pé kí lẹ ṣàkíyèsí, àwọn méjèèjì yóò gera wọn. Kí ló kù tí màá máa ní integral 1 over u du. So tí èmi bá wọn, mo dẹ̀ ti mọ̀ pé integral 1 over u, kí ni integral 1 over x? Kí ni mo differentiate tó fún mi ní 1 over x? Ln x. Àjẹ́ sí pé kí ni wá ní integral ln kí ni mo differentiate tó fún mi ní 1 over x ln x? Àjẹ́ sí pé integral
1 over s òun ni ln x tó ti wà àwọn pé integral 1 over u nípa yẹn náà máa jẹ́ kí ni o ln u plus c tó ti kí n dẹ̀ ni u mi o ẹ rí i pé u mi tí mo fi ṣe òun náà ni kí ni o s raised by 3 plus 5s plus c òun náà ni èsì kíní ọmọ jẹ́ o mo bí agbára yóò fi yẹn jẹ́jẹ́ tó fi yẹn sọ lẹ́ẹ̀kan sí pé tá a bá ní integrand wa tó bá jẹ́ pàgbọ́nrin fraction ló wà tó ti bá mo nírú nǹkan báyìí kò sí tàbí ṣùgbọ́n fraction ló wà o níbo lọ́kàn ó kọ́kọ́ máa lọ àwọ̀ pé ṣé tí n bá differentiate ti sàlẹ̀ tí ń ṣe sin x ń bí báyìí kí ni ó fún wa kí ni derivative of sin x cos x ẹ̀ pé answer rẹ̀ ń bẹ lókè kàmọ́dà aláàmù kí ni èsì rẹ̀ ọmọ jẹ́ o ln ìtìsàlẹ̀ yẹn tí mo differentiate yẹn plus what plus c ọ̀yà ìjà lo u-substitution method ká fi ṣe yẹn náà kò sì jẹ́ bẹ́ẹ̀ integral cos x divided by sin x dx kí ni màá lọ u mi fún nísìn ẹ pé u mi náà jẹ́ sin x o àbí du dx mi tí máa differentiate sin x cos x mo lè fi dx the subject of the formula nígbà yẹn pé substitution náà ni pé gbogbo àwọn tó jẹ́ x yẹn kí n wọ́nà láti kó wọn jáde so tí dx mi ó máa jẹ́ kí ni o du divided by cos x integral mi ó máa jẹ́ kí ni o cos x divided by kí láti fi sin x wá ṣe o àti fi ṣe u ajá sí pé lè mọ̀ jẹ́ u multiply by kí ni dx mi ní ìsìn o du divided by cos x kí lẹ ṣàkíyèsí o cos x gẹ́ra wọn kí ló kùn integral 1 over u du kí dẹ̀ ni integral 1 over u ln u plus what plus c kí dẹ̀ ni u mi o ln sin s plus c ẹ rí i pé nǹkan kan náà la get ní mo la get nígbà yìí náà la get o kí ló fi yẹn lẹ́ẹ̀kan sí o wọn náà ní pé tí n bá ní integration kan tó wá jẹ́ pé nígbà tí n bá wo integrand yẹn ó wà lágbọ́nrin fraction ṣùgbọ́n fraction yẹn tí n bá differentiate tìsàlẹ̀ yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní tòkè kí n mọ̀ dára mi láàmú kí lè sí rí ó mọ̀ jẹ́ o ln tìsàlẹ̀ yẹn plus c ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yẹ wa nínú àwọn òfin kejì tí mo tún fẹ́ fàyọ nínú kíni o u-substitution method yìí ẹ rí i pé èyí tó jọ quotient la ṣe bóun ni tó wáyé pé product nǹkan ta ni ó túmọ̀ eléyìí ní Yorùbá ní ìsìn f prime of x f of x f of x ò sí nísàlẹ̀ mọ́ wọ́n jọ wà papọ̀ ní ìsìn bó láṣẹ wá ṣerú nǹkan báyẹn o ó láì ṣerú nǹkan báyẹn kò sí nísàlẹ̀ mọ́ wọ́n jọ wà ní òkè ni tó ti bá wọn bó lẹ́sẹ̀ tú sí Yorùbá ìtumọ̀ náà ni pé kí ni o integration kan tó jẹ́ pé tẹ́ bá wo integral yẹn àjọṣe tó wà láàrin àwọn integrand yẹn product ni wọn pé function kan ni function kan lélẹ́yìn ṣùgbọ́n tí n bá differentiate kan nú àwọn function yẹn tó jẹ́ pé sí derivative rẹ̀ answer rẹ̀ ẹgbẹ́ rẹ̀ gangan ló wà kí wọ́n dára mi láàmú answer yẹn mo jẹ́ kí ni o in tí mo differentiate tó fún mi tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn everything square divided by 2 plus c tó ti ń bá wọn òfin ẹlẹ́ẹ̀kejì yẹn nìyẹn kó lè yé wa dáadáa ẹ pé tí n bá nírò kan báyìí s cube plus 5s plus 9 mo wá ní kíni o 3x square plus 5s ds wọ́n fún mi nírò kan báyìí tó ti yé mo ti níbi tọ́kàn yóò kọ́kọ́ máa lọ tí wọ́n bá fún yín ní integral tó wá jẹ́ pé àwọn function yẹn product ni wọ́n ẹ rí i pé function kan ní dàdàngọ́mì yìí function kan lélẹ́yìí náà tó ti yé ibi tọ́kàn yóò kọ́kọ́ máa lọ ni pé ṣé tí n bá differentiate kan nínú àwọn function ṣé derivative rẹ̀ yóò mọ jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ àyẹ̀wò tí n bá differentiate arákùnrin s cube plus 5s plus 9 kí ni mo ní ẹ pé yóò mọ fún mi ní kí ni o 3s square plus 5 ajá sí pé kí n mọ́ dára mi láàmú tí n bá integrate eléyìí tán pẹ̀lú u-substitution method ní tẹ́sí mi ọ̀wọ́n jẹ́ ní kí ni o s cube plus 5s plus 9 everything squared over 2 plus c mo bí agbálàyé tí òfin yẹn jẹ́ ọ̀yà ta ló lè sọ̀rọ̀ sọ eléyìí fún mi bó ni tí bá ní sin s cos s dx kí ló wọ́n mọ̀ jẹ́ òun náà lè ẹ rí i pé function méjì mo ní tí wọ́n multiply ara wọn sin àti cos tí n bá differentiate sin derivative sin cos ni o ìmọ̀ ni lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ajá sí pé sí integration yìí ó náà ní pé kí mọ́dà mi láàmú tí mo differentiate tó wà tí èsì rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn sin s in was square plus over 2 plus c ọ̀yà